Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májọ̀sẹ̀ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Suleiman Egbeji Elédùà àṣetì ẹ̀. èmi àti bọ́dà àwọn àwọn máa ń sọ̀rọ̀ máa sọ fún bọ́dà àwọn yẹn mo ní àjọ tí mo ti mọ Sunday Igboho kò sẹ̀mí rí kò sẹ̀mí rí ṣùgbọ́n mo wá padà rò gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ṣé ẹ mọ̀ pé ìyàbá jálágbára lé Yorùbá àwa Yorùbá náà lọ ta rẹ̀ wọ́n mọ̀ sànkàn oríṣiríṣi sí kọ́tàrí ó lè ṣiṣẹ́ kọ́tàrí ó lè ṣiṣọ́ ibẹ̀ lára tí a ní Ọlọ́run lójú wọn lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ gbádùn mi dáadáa bẹ́ẹ̀ni bàbá bẹ́ẹ̀ni. ní ọ̀rọ̀ tí wọ́n sọ pẹ̀lú bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ńgbà náà kò sí bí wọ́n ti wulẹ̀ kó rí bàbá Aláàfin Ọọ̀ni of Ifẹ̀ bàbá wa ní Ìjẹ̀bú Òde Àwùjalẹ̀ bẹ́ẹ̀ náà ni ní Benin ara àwọn Yorùbá ni wọn bẹ́ẹ̀ náà ni Kútọ́nù ara àwọn Yorùbá aládé ni gbogbo wọn bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ káàkiri àwọn lẹ́kànlẹ́kàn lókè Ògùn Ọ̀kẹ́rẹ́ Ṣakí gbogbo àwọn bàbá ńlá báwọn tó bá ti jẹ́ ìran Yorùbá gbogbo agbára tó bá wulẹ̀ kó ní ọmọ ṣe o ó tún kù díẹ̀ káàtó ẹnìké bọ́lọ́ lérè bó ló ti ṣe nǹkẹ́ ẹ̀ ó bá ṣe wù ló ṣe lé ṣe. bàbá tiẹ̀ ti ṣe ọ́ pàkíyèsí ni bàbá wa lè bá wọn ní àmọ́ arágbàlẹ̀ tí ní àkágbà lọ́gbọ́n o Ọlọ́run níjẹ́ gbogbo wọ́n sì ṣe o mo sì fi Oòduà abẹ́ lọ́hùn fún Sunday Igboho Oòduà ó dúró tì gbogbo tíjà ti ṣe Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí kò ní ṣẹlẹ̀ ságbó àwọn aládùúgbò tí Yorùbá náà lábẹ́nú àwọn kan ò lè yọjú nítorí ó kọ àwọn kan ò lè yọjú tí wọ́n sì ṣàtìlẹ̀ fún iná Yorùbá pẹ̀lú ògọ́lọ́ Ọlọ́run ó ti àwọn tiwọn náà lẹ́yìn àjàyẹlẹ jàlágbára Ọlọ́run àní tẹnugbó bí ọwọ́ gbogbo bí a bá kù sí Olódùmarè ó bò ó Oòduà ó bò mọ́lẹ̀ Ọlọ́run wọ́n ṣẹ́gun fún wa Yorùbá ò ní dèrò ẹ̀yìn ìran Yorùbá kan l'Ógbómọ̀ṣọ́ ogun ọ̀kóran wa rí ogun òní kóran Yorùbá lágbára Ọlọ́run so mo tó ní nǹkan ni wípé ọ̀rọ̀ tí mò ń sọ lọ mo kàn yà síbẹ̀ yẹn níbẹ̀ kí mo ń lọ sẹ́ẹ̀rí wọ́n fẹ́ sọ̀rọ̀ tàgírì yìí fún àwọn tó bá nílé ìjọsìn tàbí ilé ìtajà okòwò ńlá wọ́n tọ́ ní ṣọ́ọ̀bù àbí tọ́ ní kọ́ńpìlì ńlá ló dáa jù á sọ̀tọ̀ àwọn oníkọ́ńpìlì kéékèèké kì í ṣe wọ́n tọ́ ń tata o. bẹ́ẹ̀ bá lásàlátù tó bá nílẹ̀ kódà kọ́ yẹ pọ́ rẹ́ǹtì ilẹ̀ náà nínú ó lè ṣe é bẹ́ẹ̀ Ọlọ́run ló fi gbé lárugẹ. Ọlọ́run ló fi gbé lárugẹ. àwọn tó nílé ìwé. ilé ìwé ọgbọ́n kan ẹ tún padà yìí àwọn tó nílé ìwé. Ọlọ́run sọdọ̀jà bá a ti ṣe nì tàgírì yìí bẹ́ẹ̀ yóò ṣe mú ni. máa wo ẹ̀yin èèyàn mi mo fẹ́ kẹ́ máa bá mi ká lọ. máa bá wa ká lọ òun rèé o tó ti rí. alábàáhùn rèé. alábàáhùn tó ń pè ní ìjàpá kọ́nù. ìjàpá nù tortoise. kì í kọ́ létí ẹ̀kọ́ mọ́kùn fẹ́ẹ́ rí bókun. okun bẹ́ẹ̀ ni. Ọlọ́run bá sí rí rẹ̀ ni wọ́n bá wọlé kó nínú fúnra rẹ̀ yẹn. ó tún nà sẹ́ gan. bó ti jẹ́ nu yọ wà ń bẹ̀ báyìí ó di tàǹgìrì báyìí yọ wà ń bẹ̀ báyìí. yóò wà ń bẹ̀ bẹ́ẹ̀ yẹn. sẹ́ẹ̀tì rí báyìí alẹ́ ló bá tí ò tó yìí o. kí ẹ ní kó fẹ̀ tó báyìí. sẹ́ẹ̀rí gba ilé yìí. bẹ́ẹ̀ ni. àti tó wà ń bẹ̀ ni pé mo ti mú ìtàkùn àgbá. ìtàkùn àgbá. mo ti fi gbó inú ẹ̀. ṣé sọ pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ la gbá ṣe gba igbó lọ́wọ́ onígbó. bẹ́ẹ̀ ni. mo ti mú ìtàkùn ìjòkùn. mo ti fi gbó inú ẹ̀. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìjòkùn gba ọ̀dàn lọ́wọ́ ọlọ́dàn. ta ni ó bá mi gbalẹ̀ yìí lọ́wọ́ wọn èmi nìkan ni wọ́n gbalẹ̀ yìí lọ́wọ́ wọn wọn a máa kájé májé wádọ̀ mi wọn a kọ́lámọ́lá wọn a ní ọ̀sírù mi mọ́lẹ̀ yìí ta ni ó gbalẹ̀ yìí lọ́wọ́ mi irọ́ ni kò sí ẹni tí gbalẹ̀ lọ́wọ́ ni wàkàwàkà lódò sẹ́ẹ̀rì bá a ṣe fi sí mi ṣé wá rí lódìdí lólúgbó fìgbé tọrẹ ìgbérè lólúgbó fìgbé tọrẹ bẹ́ẹ̀ ni ìgbérè àwọn ìbò ń pè ní snail àwọn àfìsí ó di mẹ́ta báyìí tẹ̀tì rí báyìí a kò sínú gbá kẹsì ní ẹ̀kọ́ wá ìgbà tó wáyé pé ìwọ tó wà bá lè gbá ńlá báyìí gbá jẹ́ o lè lo àmọ́ ló gbà dé mu tọba tóbi tí ó lè gbà ó lo tàgírì kékeré ó lo ìyàwó kódà bàbá mi a máa ṣe ká sọ náà ohun tá a sọ sókè ẹgbẹ́ wa lo lè jẹ́kì tí kò ní lè bọ́ nǹkan mọ́ bẹ́ẹ̀ àwọn aṣọ bá jà rẹ̀ ìgbà tó bẹ tọ́sùn kan yóò ti jẹra yóò ti bẹ̀rẹ̀ sí mówó láwa wọ́n mọ̀ pé bò ní. ìgbàjẹ́ ni Yorùbá ń pè. ṣé wàá rí ewé kókó rè. ewé kókó ló ní okun. ìgbín ìkọ́lé tiẹ̀ kọ́ mọ́tò ìjàpá ìkọ́lé tiẹ̀ kọ́ mọ́tò ewé kókó ni ewé ti jẹ́ ewé kókó ni tọ́lá àwọn èèyàn dààmú odò ní ti wù. ẹni bó ti dàbí ewé pẹnápù kìí ṣe o ewé kókó rè o ewé làwà bìbò. àwa fewé bò. àwa fewé bò láwà mú ìdérí rẹ̀ láwà fi bò báyìí
bá ti fi bò dáadáa bọ̀ báyìí ó ti do oògùn. ó ti do oògùn. ó do oògùn. àwa bò mọ́lẹ̀ ká gbé kọ́. àbá lè bò mọ́lẹ̀ àwa dàníyàn sí àdàníyàn sí ẹ fowó hàn. owó rẹ o. a fowó hàn ajé ni ọmọ mú wáyé o gbogbo àwọn tí wọ́n fowó ṣètò ọlọ́run kọ́ máa wá àwọn yóò sì bá ní ìwálé ọlọ́run lọ́fẹ̀ẹ́ owó ẹ̀wé kọ́sọ́ọ̀sì. bẹ́ẹ̀ni fún ra insurance. owó ní agbègbè tí ọlọ́run dùn àwọn alásàlátù ọlọ́run ní owó ní gbogbo ẹ̀ owó ni o. ẹ̀rọ owó gidi wa ẹ̀ fowó hàn owó tẹ wá fi hàn ẹ̀ gbọ́dọ̀ ná ẹ̀ lọ́ọ́ fi sọ̀rí àánú ni ẹ̀ gbà sẹ́ lọ́wọ́ olùdókòrè ẹnìkan dèdè nìkan wá ní ọ̀sán lọ́kùn sóògùn fẹ́ẹ́ rí pé kọ̀mọ́ tí ń ṣe kì í sọ̀jọ̀ ọ̀gbọ̀n kì í sọmọ ọ̀jọ̀gbọ́n tọ́ba ti wá sí sàrà bàbá mi wà ní bá ti sàrà nǹkan tọ́ba ti wá ń bọ̀ wá ọ̀wà ní darí ilé rẹ̀ ó darí sọ́jà. ìyá darí sọ́jà. fẹ́ẹ́ jọ̀ọ́ bá kún dáadáa bàbá mo bàbá mi kí ló dé bá ṣe kí ní sáwọn fi darí sọ́jà bàbá mi ní àkíyà àwọn àgbàlagbà oríṣiríṣi èèyàn ní bẹ lọ́jà ó ti mọ̀ pé kí ni ìyá máa fi dá ọjà o. ìyẹn fi máa dá ọjà kalẹ̀. ìyẹn tó bá fi tẹ ọjà kò ní tú kò ní tú. ìyẹn bàbá mi fi dá ọjà gbogbo ọjà ló wà ní ìgbésẹ̀ mi tọ́jú ọjà ọjà àbílẹ̀ ìjọba ní alẹ́jà ni. alẹ́jà ni ìwọ tó fẹ́ kọ́ kọ́ńplẹ́ẹ̀sì tó ní. bó o kúrò láyé ìdánwò tó dọjà bó o fi rẹ́ǹtì èmi máa ń sọ fáwọn èèyàn bí ìrùbá kọ àwọn kọ́ bí búkà kọ̀ọ̀kan láfi rẹ́ǹtì táwọn èèyàn tajà mẹ́ mo ní mọ́ dára yín làwọn ẹ̀ mọ́ sàwúre mọ́ mo rí arimọ́lẹ̀ kan bẹ́ẹ̀ kéje eléyìí ńlá oníyà odó ńlá onígbà àkàrà onígbàdàhọ́ ewúrẹ́ rẹ̀ gbani bẹ́ẹ̀ ni mo rí sí àwọn kan kọ́ńplẹ́ẹ̀sì fún yàrá nítorí àwọn ọmọ wọn lè má rí ṣe mọ́ ìgbà tó dé séèjì kan mo tún bí àwọn èèyàn wá pa ewúrẹ́ ẹ dákun ẹ bá tọ́jú rẹ̀ láfi rí i ṣe pé tó gbégbá ó dẹ̀ ní wọ́n bá gbé kọ̀ńténà lásán síwájú ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi tàbí Jésù ṣiṣẹ́ ìyanu lọ ni ìyanu ayọ̀ tó ṣe sáré jẹ wàràwàrà èyí wọ́n fi lóògbé wálé yẹ̀yẹ̀ wò kálẹ̀ bá jẹ lónìí báyìí ọjọ́ kejì náà lèyàn máa rówó. ọjọ́ kejì lèyàn máa rí owó. yóò rówó pẹ̀lú ògbó ọlọ́run. ẹ bá yẹn ká sọ ìta fẹ́ sọ. àìjà sọ fún mi ọmọ Yorùbá ni ó bẹnifíìtì bẹ ní tí mo wà áfítà náà torí ẹlòmíì ọmọ ti já ṣe jẹ awúrẹ́ nígbà tó ti ṣe ọba núwèé ọ̀rọ̀ orí ahun ọ̀rọ̀ gbogbo ẹ̀ ó jẹ́ kò ṣiṣẹ́ àmọ́ èyí ìdání tẹ́ ẹ bá fi gé nǹkan yóò gé yàn o. ìdání tẹ́ ẹ bá fi gé nǹkan yóò gé yàn. ewé tí wọ́n ń pè ní ewé tanápowó rè. ewé tanápowó. àwọn mi pè ní tanáposo ṣùgbọ́n àwọn ò ní pè ní tanáposo àwọn òposo àpàjẹ́ tanápowó tanápajé. tanápajé. ìtànà rẹ̀ ní ọjọ́ pè ní tanápajé ni ṣẹ́tìrì lórí bíi pọ́pù yìí ṣẹ́tìrì báyìí ṣẹ́tìrì báyìí ìtànà rẹ̀ ní pọ́pù yìí ìtànà yìí láwàá wá 16 mẹ́ẹ̀ẹ́dínlógún ìtànà yìí ṣẹ́tìrì báyìí ìtànà pọ́pù yìí 16 àwà àjà 15 rẹ̀ 16 rẹ̀ mẹ́ẹ̀ẹ́dínlógún ẹ wàá já ewé ìkọ̀kan náà 16 àwà á lọ lójú ọlọ ìyèrè 16 ẹ wàá bẹ̀ wọ́n ní ẹ̀dọ̀ màlúù kò sí ìlú tí wọ́n pa màlúù bó ṣe lóyún ìbò gan mo lọ sáré àwọn oníbi wọn ti pa màlúù ẹ̀rẹ̀dọ̀ màlúù rà mo lọ Germany ẹran wà ní African shop ẹ ti pa ẹran ó rira ẹran tẹ pa lóòjọ́ ó rí abẹ́rẹ́ dé Saudi ẹran rà á wà mú ẹran ẹ̀dọ̀ màlúù gé kékèké sọ́nà 16 náà bá láìkí ẹran yìí torí mi náà fẹ́ràn ẹran jíjẹ mi náà fẹ́ràn ẹran màlúù jíjẹ ṣùgbọ́n táwa ti kékèké báyìí 16 ìwọ lọ yèrè mẹ́rìndínlógún mọ́ 16 ìwọ ṣe jẹ sẹ́ẹ̀rí ẹ wá jẹ́ sàṣírí kan fún yín bàbá wa kan ló dín kọ́lọ́run dá gbogbo bá ń lọ́ra ẹ̀mí ẹ̀ òun ló ṣàṣírí yẹn fún mi gbogbo ẹ̀yin àfa iṣẹ́ àfa yàtọ̀ sí iṣẹ́ ìṣèlú o gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì iṣẹ́ wòlíì àti pásítọ̀ ó yàtọ̀ sí iṣẹ́ ìṣèlú o tẹ́ bá fẹ́ ṣe ẹ dákun ẹ farabalẹ̀ kọ́ lọ́dọ̀ àwọn tó bá mọ̀ kóhun tẹ́ ẹ̀ bá ń ṣe ẹ sì mọ́ bá tèèyàn jẹ́ ẹ máa fi túyàn lẹ́ni lójú ẹ̀yin ló lè àṣírí ìwúlò fún ẹlòmíín ṣàṣejẹ kò ṣiṣẹ́ ẹ má máa fi epo ṣe àṣejẹmọ́ tí ò bá mú túláàsì dání kọ́ máa fi epo ṣe àṣejẹmọ́ tí ò bá mú túláàsì dání orí dá púpọ̀ tàbóròró. orí àbóròró ẹ ń bá àwọn àgbàlagbà pín epo jẹ ni so wọn ó ti mọ̀ pé eléyìí fẹ́ bọ́ mbẹ́ owó ti dé mo dá pé òun bá ń dàbí òrí la fẹ́ fi sọ̀rọ̀ nípa èsè yìí ni wọ́n fi ń ṣe òrí. èsè náà fi ṣe òrí bọ́tọ̀mù òrí. o lè fi ṣe òrí o lè fi ṣe ọbẹ̀ yìí jẹ bàbá wa rí mọ́ o lè lo epo náà nítorí epo là á fi ṣe ń jọun ìgbà tí a rí pé wọ́n ń díyàn lọ́wọ́ làwọn ń lo òrí tàbí òróró o lè ròró kúlí o lè ròró ẹ̀pà o lè ròró ẹni ọ̀ẹ̀ kó o fi ṣe
ọ wàá sè tí ó jiná fi iyọ̀ díẹ̀ sí no matter the taste ṣàdúrà sí ìwọ Ọlọ́run lànà rere kò mí kémi náà orí tajé ṣe iṣẹ́ ìwúdọ̀ bá ń ṣe ọba àjò sí ọwọ́ ọba àmọ́ tajà ọba àjẹ́ oníṣẹ́ ìjọba bí èèyàn bá ṣe yóò rọ̀ náà lọ tó bá ṣe ẹnujọ́ tó bá jẹ́ mọ́sùn bóbi ìjọ náà kò jù bá ń lọ mo ṣe kọ̀ jẹ́ irọ́ ni àwọn èèyàn dán wò adúgbò ẹ̀rọ lọ́wọ́ àwọn tó ṣe oní pẹ́pẹ́yẹ tí wọ́n dúpẹ́ fọlọ́run tí wọ́n ṣe ẹbẹ̀ ilé wò wọ́n tún dúpẹ́ fọlọ́run gbogbo àwọn tó ṣe pẹ́pẹ́yẹ tó sọ pé àwọn ọmọ ajé olókun rèé ìpè tiẹ̀ ti pọ̀ ẹ dákun ajé olókun kí ló jẹ́ ajé olókun mo ní lọ́wọ́ lórí. ajé olókun yìí ní 1 million láyé ìjọ o ní 1 million láyé ìjọ. owó ẹyọ ní 1000 cowries yẹn 1000 nígbà yẹn tí wọ́n bá ti dì mọ́ ẹran tó wá látòkun ìgbínbẹ́nu tiẹ̀ náà ó ní 1 million ìjọ òun ni bí gbà tí àwọn ọba ní mọ́ ní lọ́wọ́ àwọn alágbára èyí bí gbà tí wọ́n bá ní bílíọ̀nù lọ́wọ́ ẹ̀rọ kan ní ìsìn bílíọ̀nù owó ẹyọ ló gbé ilé ń pè ní ajé olókun sàlẹ̀ adé òun la dé tí wọ́n ná ń jọ̀ nígbà tó owó ẹyọ dé owó ẹyọ ni owó táwọn bàbá wa ná ń jọ̀ kó òyìnbó tó dé báwo ló ṣe wá sọ pé òyìnbó dé wá gbẹ́sìn wá ọ̀nà òkè ẹni bàbá tèmi rù òyìnbó bàbá tó mọ̀ pé wọ́n kọ́kọ́ ṣe trade bàtà òyìnbó tó dé wọ́n bá fẹ́ ta ọ̀gẹ̀dẹ̀ wọ́n fòkúta sí òkúta mẹ́ta ẹni ẹ̀kọ́ sì ní jí gbé nígbà wáṣẹ̀ ẹ tó ní aṣọ tí yóò fi rọ́pò rẹ̀ yóò fi síbẹ̀ aṣọ tó hùhù yóò gbọ́ bẹ̀rẹ̀ yóò fi tọ́jú àwọn ọmọ tiẹ̀ kò sólè nígbà wáṣẹ̀ nígbà tí báyé sì ti dà ní ìsìn gẹ́gẹ́ bí mo láàmú ṣe ní ìsìn báyé ti dà ní ìsìn àmọ́ ṣiṣẹ́ ètò lórí rẹ̀ báyé ti dà níta lè fi gbáyé ìsìn níta lè fi gbáyé ìjọhún tàpapọ̀ níta sọ yìí. báwọn bàbá ṣe ń gbáyé ìjọhún báyé ìsìn. bẹ́ẹ̀ ni báyé ti dà ní ìsìn tó bá di èyí tí ń bọ̀ tá a bá ṣe a wà á ṣe bá a ti ṣe ìdáhùn ní palaba wọn. ìdáhùn ní palaba wọn a ṣe lójú wọn a wà á rìkọ́dù ẹ̀ live Olódùmarè ẹ wá pẹ̀lú wa o Ọlọ́run wọlé ní Muhammad yóò mọ̀ dáàbò rẹ̀ gbogbo àtọmọtọmọ mo tara bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn ládéládé lẹ̀ Yorùbá ẹ kú gbìyànjú ẹ túbọ̀ ṣe ra yín lóṣooṣù ọwọ́ Olódùmarè ẹlẹ́dàá bàbá yín tó gbé yín dépò bàbá yín yóò dúró tì yín kalẹ̀ gbogbo ẹ̀yin aládé Yorùbá yín bàbá wa ẹ̀yin ìyá wa náà tẹ́ ẹjọ́ lórí láàfin kò sí ọba láìsí olórí ẹ dákun Ọlọ́run ó dúró tì yín bàbá yóò dúró tì yín yóò dúró tì bàbá tiwa náà dálẹ́ o ẹ bá dúró tì bàbá wa o ẹ má jẹ́ kó rí adé ọkọ kàn ogun ìta ń já lọ ẹ̀ á ṣẹ agbára Ọlọ́run Yorùbá kì í jagun àìṣẹ́ Yorùbá ó ṣẹ́gun Olódùmarè ó wà pẹ̀lú wa Oòduà ó dúró tì wá agbára tá a fi ṣe láti yẹ Ọlọ́run ó ṣe fún wa wàá sì kí rọrùn tá a fi ṣe Ọlọ́run ó ṣe fún gbogbo wa Olódùmarè ó wà pẹ̀lú wa o ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń bẹ lókèèrè àtẹni ó fara mọ́ tá à ń sọ àtẹni tí ò fara mọ́ gbogbo yín náà kọ̀sẹ̀ ní tá a ta dànù Ọlọ́run ó dùn ti gbogbo wa gbogbo àwọn tó kù díẹ̀ káàtó Ọlọ́run ràn wọ́n lọ́kàn gbogbo àwọn tó da ẹ̀sìn papọ̀ mọ́sá Ọlọ́run fi yé wọn torí àlè pé wọn èsèyàn mi gbogbo ọ̀kan náà ní à ìyá kan náà ló bí Yorùbá bàbá kan náà ló bí à yàrá kan náà láti jọ ń jẹ pẹ̀lú ògbọ́lọ́ ẹ̀ kéré oko délé bàtà àti dakaluku yín lẹ́sẹ̀ Olódùmarè yóò bá yín bòròrò tura sí Ọlọ́run ó dùn tí wá ẹni ìyàwó rẹ̀ ń dà láàmú Ọlọ́run rọ̀ lọ́kàn ẹni òun náà ń dá ìyàwó ẹ̀ láàmú Ọlọ́run rọ̀ lọ́kàn ẹni tí orí ti ń fẹ́ Ọlọ́run fún ẹni orí ti ń fẹ́ Ọlọ́run nígbà lọ́wọ́ rẹ ó dìgbà ti fẹ́ yóò fẹ́ bẹ́ẹ̀ tó awuyare ìwé tiẹ̀ kọ́mọ́sẹ̀ ó kọ́ tèmi ní Alhaji Dr. Suleiman Egbeji gbogbo olú Ògbómọ̀ṣọ́ ó kí yín lẹ́ẹ̀kan sí o akudede àkókò yìí o fẹ́ni ẹ bá fẹ́ rí mu wà l'Ógbómọ̀ṣọ́ ẹ mẹ́wàá lọ́jọ́ Àlàmísì ẹ sì mẹ́wàá lọ́jọ́ Jímọ̀ gbogbo ìyàwó tẹ bá wọn tẹ bá ti bọ́ọ̀lù l'Ógbómọ̀ṣọ́ ẹ kà sọ fọlọ́kadà kó lè dì í dọ́dọ̀ mi alẹ́ lọ sọ́dọ̀ Alhaji Suleiman Egbeji gbogbo olú Ògbómọ̀ṣọ́ ó máa mú yín dọ́dọ̀ mi ṣe é gbọ́ báwọn látago 9 dago 2 ọ̀sán ni ẹ má bínú gbogbo ẹni tẹ́ ẹ láǹpẹ́ wà á gbé ọ̀nà pọ̀ ni irú ẹ̀ náà lẹ́ rí ó dàbọ̀. Lawafin aba mixture. Lawafin ògbókangí egbòogi. Bẹ́ẹ̀ni o. Torofin ní iṣẹ́ Lawafin aba mixture lágọ̀ ara. Ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga. Ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó ń roni gorogo. Ìfúnpá gíga. Ibà typhoid. Ara ò jí pépé àbí òmókun dáadáa. Ọkùnrin tí ò lè ṣe ṣe akọni. Obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège. Lawafin aba mixture ní kó lò. NAFDAC ìlú ló ń tẹ̀ gbà. Ilé-iṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited. Ó wà #1 Ewu Olóyè Street. Ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀. Tó tún package ẹ̀. Ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀. Lawafin aba mixture. Kárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ni ẹ gbà bẹ́ẹ̀. Lawafin aba mixture ní ẹ rà. Bó ṣe wà ní powder ìyẹ̀fun bẹ́ẹ̀ ló wà lólómi. Iṣẹ́ rẹ̀ pé lágbàá.